2023 yẹn mo ti wò pé ó ti sú mi torí iṣẹ́ ò wà ò pè mí síṣẹ́ kò sí nǹkan kan àti jẹ ó le àti mu ó le mo pé as in mo ti rò pé ó ti sú mi mo pé mo ò ṣe mọ́ láì mo ti fẹ́ wà láyé mọ́ gan. Ìkúnlẹ̀ abiyamọ o Tope Osoba gbajúgbajà òṣèré tíátà ti kú o lẹ́yìn àìsàn jẹjẹrẹ ọmú tó ṣe é yéè pa ìkúnlẹ̀ abiyamọ o bí àwọn ènìyàn ti ṣe ń wí lóríṣiríṣi nìyẹn o nígbà tí ìròyìn àgbọ́sọgbánù yìí ṣẹlẹ̀ sí pé Tope Osoba ti kú ọ̀kan lára àwọn gbajúgbajà òṣèré akọ̀wé eré àti olùdarí eré ni Tope Osoba ń ṣe o ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn ọ̀pọ̀ fìtínà tí ojú rẹ̀ ti rí látara àìsàn jẹjẹrẹ ọmú tó kọlù èyí tó mú kí ó ké gbàjarè síta táwọn akẹgbẹ́ rẹ̀ bíi Folúkẹ́ Dáramọ́lá àti àwọn míín sì dìde ìrànlọ́wọ́ láti ṣùgbà rẹ̀ lórí àìsàn ọ̀hún tí ara rẹ̀ sì yá nígbà náà àkọ́kọ́ ẹni tó kéde ìròyìn ikú rẹ̀ ni òṣèré akẹgbẹ́ rẹ̀ Alex Sanni tó fi ọ̀rọ̀ ìbànújẹ́ àti ìrántí hàn lójú òpó ayélujára rẹ̀ ọ̀pọ̀ ènìyàn mọ̀ Tope Osoba gẹ́gẹ́ bí ẹni tó ní ìfaradà ìgboyà àti ìpinnu láti má juwọ́ sílẹ̀ lákòókò tó ń bá àrùn náà jà lẹ́yìn ìgbà díẹ̀ tí ìlera rẹ̀ ti sunwọ̀n sí ó ṣe ayẹyẹ 40 ọdún ní ìparí ọdún tó kọjá èyí tó sì mú kí àwọn ẹbí ọ̀rẹ́ àti àwọn olólùfẹ́ rẹ̀ ń retí wípé ìlera rẹ̀ ti ń bọ̀ sípò láti ìgbà tí ìròyìn ikú rẹ̀ ti jáde ọ̀pọ̀ àwọn òṣèré ẹlẹgbẹ́ rẹ̀ àwọn olólùfẹ́ àti àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ti ń fi ọ̀rọ̀ ìbànújẹ́ àti ìrántí wọn hàn. lẹ́yìn àìsàn jẹjẹrẹ tó ṣe é èyí ló sọ lórí tẹlifíṣàn Oyinmomo ti iléeṣẹ́ AK Media Concept èyí ni díẹ̀ lára ohun tó bá wọn sọ. 2023 yẹn mo ti rò pé ó ti sú mi torí iṣẹ́ ò wà ò pè mí síṣẹ́ kò sí nǹkan kan àti jẹ ó le àti mu ó le mo pé as in mo ti rò pé ó ti sú mi mo pé mo ò ṣe mọ́ láì mo ti fẹ́ wà láyé mọ́ gan. ìṣẹ̀lẹ̀ jẹjẹrẹ ó mú ní apá àdìkọ́ tó ìfẹ́ sọdọ́ lórí kí n yà wà bóòlù ṣe wáyé. Ọlọ́run tó bá jẹ́ wípé mo ní kinní yìí mo máa para mi mo ò dẹ̀ nílé bímọ for the next 5 years pé tó ní mo máa lo oògùn pé oògùn yẹn kẹ̀dẹ̀rẹ̀ kò ń ṣe oògùn tẹ́ wípé ó lè affect bá lọ lóyún ní time ó máa affect ọmọ pé so tí bá ti ń lo medication yẹn mi ò lè lóyún o débi tí fẹ́ bímọ ní 5 years until after 5 mo ṣe báyìí àti Folúkẹ́ sọ fún mi Folúkẹ́ ní Tope àwọn èèyàn tọ̀nà àwọn èèyàn ṣe kankan wọn ò rójú ẹ̀ mo ṣe báyìí mo ṣáà pé grandpa mi àìní tá a fẹ́ pè tẹ́lẹ̀ wo ni àpapọ̀ tó ní mo gbọ́dọ̀ di hospital lọ́ọ́ ti fún mi ní date tí màá ṣe kò lè tí ì sówó mo bá pe grandpa mo ní grandpa ẹ̀ wò nǹkan báyìí o nǹkan báyìí grandpa mi ní pé tí mo dẹ̀ ń gbàdúrà pé kankan má ṣe gbogbo ẹ̀yin ọmọ mi nǹkan tó bá dégbà kan wà tí mo ti ro burúkú sí Ọlọ́run dáríjì mi torí mi ò ẹ̀fà lórí mi ò ní kí téèyàn kan bàjẹ́ tí mo ṣe máa ṣe oríire tí mo ṣe máa là tí máa wà òkè tí máa lọ́kọ tí máa bímọ tẹ́bí tí máa lọ sí mi ni mo fẹ́ lówó bíi Dangote o. ẹni tẹ́ ń fẹ́ lásìkò ìgbà yẹn kọ́ ṣé kò sí boyfriend kò sí máa kò sí fiancé. èmi ò lóni tí mo ń fẹ́ lásìkò ìgbà yẹn. rárá. but táwọn àsìkò ìgbà yẹn náà ni mo pàdé ẹni tí mo ń fẹ́ tí mo dẹ̀ ṣe ń fẹ́ dì sí. báyìí sí lásìkò gbogbo yẹn. bẹ́ẹ̀ ni àsìkò táìmù yẹn ni mo pàdé ẹni tí mo ń fẹ́. ó sì mọ̀ pé nǹkan bábá iná ń wí àtàwọn ọlọ́dún márùn-ún. bẹ́ẹ̀ ni ìgbà tí mo kúrò lọ́sibítù gan fún 3 weeks ni mo lè wẹ̀ àwọn ọlọ́ máa ń nura fún mi. àṣẹ̀ṣẹ̀ pàdé bẹ́ẹ̀ ni. àṣẹ̀ṣẹ̀ pàdé bí ìgbà tó lọ́ọ́ bá fi wọ́n. kọ́lọ̀ wípé èèyàn kan ọmọ yìí máa ní ìdẹ́ni tó wọn because èmi nìkan ni. so ọlọ́ọ̀ wípé ọmọ yìí máa ní ìdẹ́ni tó máa jẹ́ kí n mọ̀ so ẹ ti ẹ̀nà sáà ọkùnrin lóde náà wípé cancer. ìgbà yóò sá lọ ni. bẹ́ẹ̀ ni rírò àmọ́ àwọn ọlọ́ọ̀ máa nira fún mi lọ́ọ́ máa clean fún mi 3 weeks ni mo lè fi wẹ̀ dáadáa. wọ́n dàgbà rẹpẹtẹ ní ẹni ń lo àwọn yìí ẹ̀rúgbà mi ní aláìní tó pé. rárá o normal náà I don't know ó ti rẹ́ mi lára I'm sorry.